dárúkọ àwọn olóṣèlú tó ṣagbátẹrù ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ l'Ógbómọ̀ṣọ́ tí wọn kò bá jáwọ́. Ìgbòho ló sọ bẹ́ẹ̀. Ajìjàǹgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation olóyè Sunday Adéyẹmọ, ẹni táwọn èèyàn mọ̀ sí Sunday Ìgbòho mà ti sọ wípé òun lè dárúkọ àwọn olóṣèlú tó wà nídìí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́. Ìgbòho má sọ̀rọ̀ yìí lásìkò tí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ NANS tí Akíntẹ̀yẹ Babátúndé tó mọ̀ kó sòdí ṣàbẹ̀wò sí ní ilé rẹ̀ lágbègbè Sókà nílùú Ìbàdàn. Owó baba Dámi ṣàlàyé pé òun ti fi ara òun sílẹ̀ láti lọ dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó máa wà ní àkàtà àwọn ajínigbé, àmọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò mọ̀ fóun láàyè. Ọ̀gbẹ́ni Adéyẹmọ ó lóun kò béèrè owó kankan lọ́wọ́ ìjọba láti wọ inú igbó ọba lọ láti kojú àwọn agbébọn náà. Tí wọ́n bá fún mi láàyè láti lọ kojú àwọn jàǹdùkú agbébọn tó máa ń sọsẹ́ yìí, wọn ó sá lọ tìfìtìfì. Ìgbòho ló sọ bẹ́ẹ̀. Àwọn agbébọn yìí kì í ṣe sìgìdì, wọn kì í ṣe ẹ̀mí àìrí. Èèyàn ẹlẹ́ran ara bíi tiwa báyìí, òun náà ni àwọn náà. Tí àwọn olóṣèlú tó ń ṣagbátẹrù ìpànìyàn àti ìjínigbé yìí kò bá jáwọ́, mo máa dárúkọ gbogbo wọn torí mo mọ̀ wọ́n. Àwọn olóṣèlú tó ń ṣagbátẹrù àwọn agbésùmọ̀mí ń ló ń fún wọn lówó àti nǹkan ìjà olóró. Ìgbòho ló sọ bẹ́ẹ̀. Nǹkan tí wọ́n ṣe fún Goodluck Jonathan yẹn nígbà náà lọ́hùn-ún, wọ́n da gbogbo ìlú rú kó wọ́n bá rojú ráyè láti ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó mọ̀ sọ wípé àwọn ajínigbé náà yóò fi ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ náà ṣòfò tí mo bá lọ kojú wọn nínú igbó. Ìjọba gbọ́dọ̀ gba èmi àtàwọn ọmọlẹ́yìn mi láàyè láti lé àwọn agbébọn náà kúrò nínú igbó tíjọba bá ní nǹkan láti ṣe. Ìgbòho ló ṣàlàyé bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí ń wò wá o. Àánú Ọlọ́ba yóò wèmí àti ń rí akújímọ̀ ní ọ̀pọ̀ ìlàṣì lókè èpè. Àmín.